A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti ṣetán àti túbọ̀ da àwọn ológun sí gbogbo ìpínlẹ̀ tí àwọn adàlúrú ti ń patú gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti ṣẹ́gun ikọ̀ adàlúrú tuntun tí wọ́n pe orúkọ ara wọn ní Lakurawa. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ adàlúrú tó ń ṣọṣẹ́ ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn bíi ìpínlẹ̀ Sokoto àti Kebbi ti sún sí ìpínlẹ̀ Niger ní gbùngbùn àríwá orílẹ̀-èdè pẹ̀lú ìpínlẹ̀ Kaduna. Ìjọba ìpínlẹ̀ Sokoto fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun tí ó jẹ àwọn lógún jùlọ ni ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ará ìlú bí wọ́n ti ní àwọn tí ń ṣe àlékún ètò ààbò. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ahmad Aliyu lórí ọ̀rọ̀ ààbò Colonel Ahmed Usman ní ìjọba àpapọ̀ ti ṣèlérí àti fi àwọn ológun ránṣẹ́ sí ìpínlẹ̀ wọn láti gbógun ti ikọ̀ adàlúrú tí wọ́n ṣe ìkọlù sí abúlé Mera ní ìpínlẹ̀ Kebbi ní ọjọ́ 8 oṣù kọkànlá, níbi tí ènìyàn 17 ti di olóògbé. Bákan náà ni àwọn adàlúrú yìí da ọ̀pọ̀lọpọ̀ ẹran wọn lọ tí àwọn fijilantí náà fi dojú ìjà kọ wọ́n kí wọ́n tó rí méjì mú balẹ̀ nínú wọn. Ó ní ìjọba ìpínlẹ̀ náà ti ṣe ètò fún ọkọ̀ jagunjagun ojú òfurufú nípasẹ̀ Operation Fansanyama. Fún ìdí èyí, wọn kò nílò láti kọ́kọ́ dúró de ọkọ̀ jagunjagun láti ìpínlẹ̀ Katsina nígbà tí wọ́n bá nílò rẹ̀ ní pàjáwìrì. Ó fi kún un wípé àwọn ti ṣe ìdásílẹ̀ okòòwò lórí ààbò pẹ̀lú àlékún èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti so okùn ààbò lé dọindọin pẹ̀lú àjọṣepọ̀ ìjọba àpapọ̀ láti lè pawọ́pọ̀ gbógun ti ìṣòro ààbò tó ń dojúkọ wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi orúkọ gómìnà àná fún ìpínlẹ̀ Edo Godwin Obaseki sí ara àwọn tí wọ́n ń dọdẹ rẹ̀ watch list. Èyí ń wáyé bí ìròyìn ṣe jábọ̀ wípé EFCC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí gbogbo iṣẹ́ rẹ̀ nígbà tí ó wà lórí oyè pẹ̀lú àwọn iṣẹ́ àkànṣe tí ó bu ọwọ́ lù nígbà ìṣèjọba rẹ̀. Obaseki tí ó fi ipò sílẹ̀ ní ọjọ́ 12 oṣù kọkànlá lẹ́yìn ìṣèjọba ọdún 8 ti sọ wípé àjọ EFCC ti ń gbèrò láti fi ọwọ́ ṣìkún òfin mú un ní kété tí ó bá dásẹ̀ kúrò nínú ìṣèjọba. Ẹni gba ipò lọ́wọ́ rẹ̀ Monday Okpebholo náà ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 14 dìde fún ìwádìí ohun ìní ìjọba nígbà ìṣèjọba Obaseki. Ọjọ́ 2 oṣù kọkànlá ni àjọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú 5 nínú àwọn tí wọ́n bá Obaseki ṣèjọba títí kan olùṣirò àgbà Julius Anelu lórí òbítíbitì owó tí wọ́n gbọ́n kúrò nínú àpò ìkówósí ìjọba láàrin ọjọ́ péréte. Lẹ́yìn èyí ni Obaseki ní ẹ̀rù ò bodò, òun kò bẹ̀rù kí àjọ EFCC má fi ọwọ́ ṣìkún òfin mú un láti lè jíyìn iṣẹ́ rẹ̀ nígbà ìṣèjọba. Ẹnìkan láàrin àjọ EFCC tí kò láṣẹ àti sọ̀rọ̀ ṣe alamí fún akọ̀ròyìn wípé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí wọ́n ṣe ni wọn kò tọpinpin dé ọ̀dọ̀ Obaseki. Èyí túmọ̀ sí wípé àwọn kan ni ó ń lò, àwọn sì gbọ́dọ̀ rí àrídájú kí àwọn tó gbé ìgbésẹ̀ tí ó lápẹẹrẹ. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé lórí ọ̀rọ̀ yìí ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìfọpo ìlú Port Harcourt tí ó jẹ́ ti ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ fífọ epo rọ̀bì. Agbẹnusọ fún iléeṣẹ́ NNPCL Olúfẹ́mi Ṣónẹ́yẹ ni ó ṣe àfihàn yìí lónìí. Ó ní ìfọpo yìí ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú 60 nínú ọgọ́rùn-ún agbára 60% capacity. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ yìí yóò máa pèsè 60 bárẹ́ẹ̀lì epo rọ̀bì lójúmọ́. Ó ní àpapọ̀ agbára tí ó ní jẹ́ bárẹ́ẹ̀lì 250,000 lójúmọ́. Èyí ń wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí gbèdéke àti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ti kùnà. Ṣónẹ́yẹ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn àjàgbé ọkọ̀ tírọ́ọ̀kì yóò bẹ̀rẹ̀ kíkó epo lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ní kí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìwé ìròyìn Wálé Ajétúmọ̀bí lọ rọ́kúnlé. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ olùbádámọ̀ràn lórí ìròyìn Gbóyèga Akọ́ṣílẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé látàrí àìṣàṣojú gidi
misrepresentation of facts lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lórí ìṣẹ̀lẹ̀ tí ó ti wáyé sẹ́yìn. Àkọsílẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣèjọba Sanwó-Olú kò rojú sí ìfìyàjẹni lọ́nà àìtọ́, èyí kò sí nínú iṣẹ́ wọn, èyí kò sí lára ojúṣe wọn. Àbẹ̀wò sí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Ajétúmọ̀bí ṣe àfihàn wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó jọ bẹ́ẹ̀ ni wọ́n ti parẹ́. Ọjọ́ Ajé ni ìwé ìròyìn Premium Times jábọ̀ wípé Ajétúmọ̀bí kọ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú dídáná sun iléeṣẹ́ ìròyìn TVC ní ọdún 2020 ní ìpínlẹ̀ Èkó ni ọwọ́ ti bà tí wọ́n sì ti ṣekú pa wọ́n. Bákan náà ni ó ní ọ̀kan lára àwọn afẹ̀sùnkàn yìí jẹ́ ọmọdékùnrin oníṣòwò afẹ́fẹ́ gáàsì ní agbègbè Kétu tí Ajétúmọ̀bí ní wọ́n ká pẹ̀lú ìbọn AK-47 sí ìyàlẹ́nu àwọn ará àdúgbò. Nígbà tí ó ń fèsì, ẹnìkan tí ó pe orúkọ ara rẹ̀ ní Amlad bá dá lóhùn wípé "Ǹjẹ́ ìwọ mọ̀ nípa ìṣekúpani lọ́nà àìtọ́?" Ni Ajétúmọ̀bí bá dá lóhùn wípé kí ni wọ́n ń pè ní ìṣekúpani lọ́nà àìtọ́? Àwọn ológun ni wọ́n lé wọn kí wọ́n tó ní ìfijúrinjú pẹ̀lú ìbọn tí àwọn ológun fi kápá wọn tí wọ́n sì fi wọ́n ṣòfò dànù. Bí àwọn mìíràn ṣe sá lọ, ṣé ìyẹn ni ìwọ ń pè ní ìṣekúpani lọ́nà àìtọ́? Ṣùgbọ́n nínú àtẹ̀jáde Ajétúmọ̀bí tí ó wáyé láàrin aago 2:30 òru ọjọ́ Ìṣẹ́gun ni ó ti sọ wípé òun ṣèèṣì lo àwọn èdè kan tí kò yẹ kí òun lò, ọ̀rọ̀ kò rí bí wọ́n ti rò ó, èyí kò sì ṣe àfihàn ipò ọ̀gá rẹ̀ tàbí ọ́fíìsì ọ̀gá rẹ̀ lórí ọ̀rọ̀ yìí, èrò tòun lásán ni, ó ní kò sí ohun tí ó jọ ìṣekúpani lọ́nà àìtọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Ogbonna Nwifuru ni a gbọ́ wípé òun náà jáwé gbélé-ẹ̀ fún alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ méjì, kọmíṣánná fún ètò ìlera Dókítà Moses Ekuma àti kọmíṣánná fún ilé àti ìdàgbàsókè ìgbèríko Francis Ory. Lánàá ni ìkéde yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ olóṣooṣù tí ó wáyé ní Centenary City, ilé ìjọba tuntun tí ó wà ní Abakaliki. Nínú àtẹ̀jáde òní láti ọwọ́ Kọmíṣánná lórí ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Jude Okpor tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni wọ́n ti ṣàlàyé wípé lẹ́yìn ẹ̀sùn àṣemáṣe àti àwọn ẹ̀sùn mìíràn ni alága ìgbìmọ̀ darí àwọn kọmíṣánná méjèèjì kí wọ́n lọ rọ́kúnlé fún ìgbà tí kò tíì lọ́jọ́ indefinite suspension. Òpin ọ̀sẹ̀ ni a gbọ́ wípé Gómìnà Nwifuru ṣe àbẹ̀wò sí inú ọgbà iléeṣẹ́ ètò ìlera Health Ministry níbi tí wọ́n ti ká òṣìṣẹ́ 5 pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ń darí ohun ìní ìjọba sí ibòmíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjàmbá ọkọ̀ ojú omi tí ó wáyé ní erékùṣù Bennet ní ìlú Gbaramatu, ìjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn Warri ni a gbọ́ wípé ó gba ẹ̀mí ọmọ kékeré ọmọ ọdún kan àti àwọn 7 mìíràn nígbà tí 20 ènìyàn sì di àwátì. Ọkọ̀ yìí ni wọ́n ní ó kó èrò tó ń padà bọ̀ láti ibi ayẹyẹ ìsìnkú. Ìròyìn tí a gbọ́ ni wípé ọkọ̀ yìí fi orí sọ igi tí ó mú u dojú dé. Wọ́n ní eré àsápajúdé ni ó ń bá bọ̀ kí ìjàmbá yìí tó wáyé lópin ọ̀sẹ̀. Lọ́gán tí ìjàmbá yìí wáyé ni ó da èrò inú ọkọ̀ sínú omi. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ ni kò mọ bí wọ́n ti ń wẹ̀. Bákan náà ni ọ̀pọ̀ kò wọ aṣọ ìdáàbòbò ẹ̀mí life jacket. Ìdí nìyí tí wọ́n fi rì lójú ẹsẹ̀ tí wọ́n dà sómi. Ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ fún ìdóòlà ẹ̀mí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Ìdòwú Phillips tí gbogbo ènìyàn mọ̀ sí Ìyá Rainbow ti kọ lẹ́tà sí Ọlọ́run bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí ìfẹ́, ìdúróṣinṣin àti ààbò fún gbogbo ọjọ́ ayé rẹ̀. Òṣèrébìnrin tí ó pé ẹni ọdún 82 82 láìpẹ́ yìí ṣe ìrántí àánú àti àtìlẹ́yìn Ọlọ́run nínú ayé rẹ̀ ní ìgbà tí ó dùn àti ìgbà tí ó kù díẹ̀ káàtó. Màmá Rainbow dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó pa ẹ̀mí rẹ̀ mọ́ tí ó sì ń tọ́ ìṣiṣẹ́ rẹ̀ láti ọdún 1942 pẹ̀lú okun àti agbára láti fi wẹ̀kùn já. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.